ọlọ́run bò mí láṣìírí gbangba tún bò mí láṣìírí ìkọ̀rọ̀. bá ń dójú ti àwọn bó ni ó ṣe ń bo ni ó gbégbà. bá ń dójú ti àwọn ń bo ni ó ti rówó. jẹ́ kó yé wọn pé èèyàn tó bá ti lé èèyàn kọ́ mọ́ sọ pé òun ò lówó mọ́. torí pé ènìyàn boni lára ọjà sọ̀lọ̀. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tọ́ ẹ pé nàìjíríà lẹ́wà ẹ̀sìn fàdúrà ránṣẹ́ sí mi ní Saudi. àdúrà rẹ̀ ó gbà ogun tó ọba lọ́rọ̀ lọ́run ó gbà. mo dúpẹ́ ṣeun o. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tí mo pàdé táàjọ pàdé ń di Kahbah. ẹ pé ẹ sì fàdúrà tí yín lẹ̀ ẹ kọ́kọ́ ṣàdúrà fún Oriyomi kẹ́ ẹ tó lọ. ẹlòmíà gbá mi lọ́wọ́ mú báyìí tipátipá á fà mí lọ́wọ́ sókè bígbà tí wọ́n declare winner. ọlọ́run wọlá àbí àwàyí Oriyomi ìwọ ni. àwọn èèyàn ṣàdúrà fún mi gan o. mo dúpẹ́ o mo nífẹ̀ẹ́ àdúrà gan ni. tọ́ ọ bá ládùúrà ò ní túmọ̀ jẹ́ wọn ó fèpè dán o wò. wọ́n bá sì bí mi pé kí n mọ wá lọ. alẹ́ èèyàn kan ti ẹ̀kọ́ mẹ́sẹ̀gì kan. ó ní lẹ́sù sáàfù aráàlú sí wá di pé wá ń pòyì Kahbah wá ṣàdúrà. bọ́ ọ bá fẹ́ sáàfù èèyàn ìwọ fèpè sí. léèyàn bá fẹ́ sáàfù ẹ náà ìpè ní ọ́fíìsì ń tiẹ̀. sórí tí kálukú bá nígbàgbọ́ nú ni kò tẹ̀lé. ilé ayé yìí lágbára gan ni o ẹ̀yà ó ń kọ́ ni làákàyè bẹ́ẹ̀ ni ẹ̀yà kọ́lọ́pọ́lọ́. mo ń sọ ọ̀rọ̀ kan èmi àti Bravoli ìjànà kọ́ là ń sọ. mo wá wò ó pé ká tiẹ̀ fi jẹ̀wọ́ lórí ètò yìí láàárọ̀ lálẹ́ yìí ká fi kọ́ra wa lọ́gbọ́n. August kí ni mo dágodi náà nígbà yẹn mọ́gàjì August 30 kọ́ ni náà 2017 August 1st tàbí ìgbà tó tún di 2018 August 1st kan náà ni mo tún dé DSS. wọ́n bá débi pé mò ń pé ọlọ́run o bó kí ló ṣe mi àti August báyìí ṣùgbọ́n July láti máa wọ̀ o ṣùgbọ́n August ìgbà tí mo wá wo date tí mo gbọ́ pé August 1st náà ní DSS mo ní kábíyèsí ọlọ́run. mo wá pàdé àwọn ẹ̀yà kan mọ̀jẹ̀ ń dákọ̀ wọn èèyàn ni wọ́n bíi tiwa ọmọ Nàìjíríà ni wọ́n mo pàdé àwọn ẹ̀yà kan nínú ọgbà DSS l'Abuja. àwa bíi táwa ń bẹ̀ ń gbà yẹn ńgbà náà ni ogun wọn ń pààyàn wọn ṣe gbogbo ẹ̀ pọ̀ wọn kó wọn mọ́ ẹni tẹ́jẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ò tó nǹkan nínú àwọn tó wà ń bí wọn kó mi sí. àwọn ẹ̀yà kan wá ń bẹ̀ tó bá dásìkò tó yẹ ká kírun òye bá wa kírun. wọ́n wà á dá dúró mùsùlùmí sì jọ ni wá. lọ́jọ́ kan mo wá bi léèrè pé kí ló dé tóun yé bá wa kírun. ó wá ní irun kẹ̀ ṣé ó ní àwa ò kí ń kírun. mo ní ẹ̀yin ò kí ń kírun àbáwá ò kí ń kírun. ó ní àwọn máa ń kírun ó ní àwa ò kí ń kírun. gbogbo ń tà ń kí ńgbà tó ń sunlẹ̀ tó ń wò wá ràn ṣé wọ́n sọ fún ọ pé à ń ṣe exercise ni àbá ń ṣe orí mi èjìká okùn ẹsẹ̀ orí mi èjìká okùn ẹsẹ̀ orí mi èjìká okùn ẹsẹ̀ tirẹ̀ ní Olúwa pátápátá. ó ní sẹ́yìn làwa wá ń kírun àwa tó yẹ pé wọ́n mọ̀ sọ fún wa ká tó kírun. ó lẹ́ni tí wọ́n bá ti ń pè kó tó kírun tí wọ́n sọ fún yà lọ kírun ó ní ẹ̀rù ẹni tó pè wá kírun ní bà kì í ṣẹ̀rù Ọlọ́run tó ń kírun fún. ọ̀rọ̀ yẹn kàn bọ́ ọkàn láago lọ́pọ̀lọpọ̀ mi òótọ́ mọ̀ ni. wọ́n bẹ nínú wa kí lágbájá ó sá lọ kírun. abẹ́ntọ́ lọ lé olówó ọlọ́ọ̀lé olówó mọ́gìrìbì bá ń bẹ ó sì fẹ́ lọ gbowó ni. òkà sùn bá o òkà ìlà o òkà làásàrì o mo fi Yorùbá pé gbogbo ẹnu. mọ́gìrìbì wa bá ń bẹ ó rí pa àwọn ọmọ bàbá olówó ń gbàgé lòun náà bá lọ bí ẹ ti sàlùwàlà. ọ̀sìn tó jẹ nígbà tí ó tún tó sáfù bí bàbá olówó ti rí. àwọn akírun tán wá kúnlẹ̀ sẹ́kù sáwàlẹ̀. ẹ dákun tó kírun náà àbòsìn bàbá olówó. ó fẹ́ convince bàbá olówó pé òun náà máa kírun kó lè ṣàánú òun. mo á rí i pé ọ̀rọ̀ ni ẹ̀yà yẹn sọ ìkànnù àwa kì í ṣe Yorùbá o ṣùgbọ́n ìkànnù àwọn ẹ̀yà ẹ mọ̀ wọ́n láìpẹ́ tí n bá sọ̀rọ̀ débẹ̀. lọ́jọ́ kan à ń lọ di Kahbah mo wá rí àwọn èrò tó pọ̀ orí wa lọ iwájú àròrí pin mo tún wẹ̀yìn èèyàn lọ mo ní ẹ̀gbọ́ o mo wá kọjú sí Alhaji Aláre àti Alhaji Abdulrahman láti wo àti Alhaji Àríyọ̀ mo ní ẹ dákun bá a ṣe pọ̀ tó yìí gangan ṣé lóòótọ́ ni sáà wá sí lọ́nà ṣé wọ́n nínú tí wọ́n bá kí Nàìjíríà Ọlọ́run ò ní gbà ni àbáwẹ̀ tí wọ́n gbà Nàìjíríà Ọlọ́run ò ní gbà. ìtẹ̀mí observe ni pé gbogbo àwa tá a wà ń bí 70% inú wa ó kéré jùlọ jẹ́ pé kò bá tọlọ́run wa ó bá tara ẹ̀ wá ni. wọ́n lé mi ń kọ́ mo ní èmi náà ò bá tọlọ́run wa mo bá tara mi wá ni. wọ́n ní bí ibo mo lọ yẹ jáde di Kahbah. tá a bá ń rọ kiri Kahbah rọ́bà náà á tì náà fi dún ní ìyá sànàtà wà fìlẹ̀ àkìrẹ́ àti àsànàtà wà kí náà sábà náà. à ń tọrọ ayé a sì tún tọrọ ọ̀run àbí àtàrà ń ṣàdúrà fún ara wa. tá a bá wá sọ èyí tá a lè ṣe ìta tán tá a wà ń ṣe tinú tí Ọlọ́run bá wá ní ó yá o gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń pariwo yìí mo fẹ́ kí pété ń sọ sínú yẹn kó di tí gbogbo yín jọ ń gbọ́ ẹ gbọ́ àdúrà mi ẹ sàkú ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀. ibẹ̀ láti rí obìnrin tí ọkọ rẹ̀ náà lọ Mọ́kà tó sì dé di Kahbah tí ń pè wọ Ọlọ́run kó òun tó dé Nàìjíríà dákun sọkọ òun dẹdun arínlẹ̀ dákun gbọ́ láti ń bẹ lọ́wọ́ ọkọ òun fura pọ́ fẹ́ fẹ́yàwó mi Ọlọ́run sọkọ òun dìdàkúdà mọ́jì ó lè rántí pé òun fẹ́yàwó mi mọ́
tí ẹ bá súnmọ́ àwọn obìnrin tó máa dúró létí Káàbà tí máa dìbọn kìnìún tẹ́ ẹ bá tẹ́tí dáadáa tẹ́ ẹ gbọ́n tí ẹ ń sọ. Nítorí mọ́síná mọ́sáfẹ́yàwó lé náà ni torí mọ́síná ṣètò ọlọ́run lọ́wọ́ bá lọ. Wàláì mo ti wá di Káàbà rí tó yẹ pé mo kàn yípo ni mo kàn gbọ́ apẹtẹ o 2023 ni mọ́gàjì àjọlọ ni wàláì mo kàn gbọ́ apẹtẹ ọ̀rọ̀ gbé mo ṣeré ni mo kàn gbọ́ apẹtẹ o àwa padà wá obìnrin yẹn sì wà ń bẹ̀ kí ni sọ pẹ̀lú apẹtẹ ọlọ́run gba gbogbo apẹtẹ lé ọmọ òun lọ́wọ́ gbogbo ọmọ tí wọ́n bí lápẹtẹ sí ọmọ òun lógo lórí gbogbo wọn obìnrin apẹtẹ tí sọnù ṣé ọlọ́run làwa lọ sìn àbá lọ béèrè ní tá a fẹ́ fúnra wa. ọkọ ti rìnrìn àjò ayé. ọkọ rẹ̀ lọ́rùn lọ́wọ́. a sì rí kan tó ní ọlọ́run tí ọkọ òun ọba ìfẹ́yàwó lé òun ọlọ́run gbọ́lá lọ́wọ́ rẹ̀ kó wọ́n máa fún lóúnjẹ. àsọkọ tó ràn lọ Mọ́kà àsọkọ ti fún yàwó lóyún náà ló tètè rán lọ nígbà tí ó di ọba yàwó ńlé ni. àdúrà lẹ́yìn ò lè gbà mọ́ kò lè gbà nǹkan kan mọ́ tọ́lọ́ ti fẹ́ ti ọ̀fẹ́ tẹ́lẹ̀. apẹtẹ mọ́gàjì mọ́ àbọ̀ wá sọ fáwọn èèyàn bóyá mo parọ́ 2023 àkúdọ̀ lọ Mẹ́kà ni ọmọ balógun náà mọ̀ gbọ́ nìsín. mo ní kí ni ìṣẹ̀lẹ̀ bí pẹ̀lú apẹtẹ ọlọ́run ó ń bẹ ẹ wá gbọ́ mo ní assurance ẹyọ kan wípé èèyàn ò ní rántí ṣàdúrà kankan bẹ́ẹ̀ àfi tọ́lọ́run bá fi ọgbà nítorí pé ètò ọlọ́run ọba ti ní ọgbà ò ní rántí. of blessed memory is bàbá wa Isaac Abiola Ajimobi wọ́n níjọ́ tí bàbá wa of blessed memory náà ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀dọ́ àti ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá làwọn Abdulaziz Arísíkọ́lá Àlàó tí wọ́n mú àwọn wọ bí Káàbà wọ́n ní báwọn ṣe forí balẹ̀ báwọn ní ọlọ́run second term àwọn sì dìde. àwọn òbéèrè kankan kódà àwọn òbéèrè ẹ̀mí gígùn second term wọ́n sì dìde. torí pé bàbá wa Arísíkọ́lá ló ń fún wọn ní conviction pé ìtọ́ ọba béèrè ń bí ọlọ́run ọgbà o bí ìgbà tí yẹn fi nǹkan ṣe test làwọn second term. ṣùgbọ́n tó táwa ti gbọ́ pé wọ́n ti rápá láwọ̀ bẹ̀ wọ́n Ajímọ̀bí ó wọlé ó sì wọlé. ọ̀rọ̀ ẹni tí mò ń sọ ọlọ́pàá àpàdé ní DSS ẹ̀mí ìbínú. ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá lọ ọbẹ̀ ń béèrè nǹkan tí yóò wúlò fún ọ tí yóò tún wúlò fún ọmọ rẹ then ẹ̀yin olórí wa tí ẹ̀yin èèyàn wa tẹ́ lọ mọ́ ń ṣàdúà mo fẹ́ bẹ̀ yín ẹ̀yin tẹ́ mọ́ lórí òkè tádùá ti ń gbà ẹ̀yin tẹ́ mọ́ lọ umura ẹ̀yin tẹ́ mọ́ àsìkò dùá tẹ́yìn ó jí ṣàdúà tẹ́yìn ó yàn náà fìlà ẹ jẹ́ ká àdúrà wa ń gbà míì ẹ jẹ́ ká mọ́ sẹ́díẹ̀díẹ̀ kù fáwọn ọmọ wa gẹ́tẹ̀ ẹ mọ̀ jà mọ́ béèrè gbogbo ẹ̀ tán fúnra wa mọ́ torí àwọn ẹ̀sà jẹ́ fílẹ̀ bá tọ́ra àwọn obìnrin ní mọ́ sábà rántí ọmọ jù ní àdúrà àwọn ọkùnrin sábà rántí ọmọ tó nǹkan. lọ́jọ́ kan ọkùnrin yẹn wá ń bá mi sọ̀rọ̀ ó ní DSS tí wọ́n ti ọmọ yìí ní tó ń kábàámọ̀ jù láyé òun ni pé òun ò rójú ọ̀run. mo ní òrójú ọ̀run bíi ti bó ó lóun òrójú ọ̀run apẹtẹ ni yóò bá lẹ́ni apàdé àjọ kíra wa honestly apẹtẹ ni mọ́gàjì wọn ló lè mọ́ jẹ́ apẹtẹ Ìbàdàn ẹ wo apẹtẹ Ìbàdàn ni Ọlọ́run gbọ́ Alhaji might not be apẹtẹ city in Ìbàdàn there is a popular family name apẹtẹ ìnìlọrin ẹ wo èyí táwọn sọ yìí Ọlọ́run gbọ́ apẹtẹ Ìbàdàn ni ẹni yẹn padà kí wá padà jọ sọ̀rọ̀ ó ṣèṣe kí wọ́n mọ̀ gbọ́ mi lálẹ́ fáàmì dẹ̀ ni wọ́n o ní ọkùnrin yẹn wá ní pé ìbànújẹ́ tó ní jù bí tí wọ́n ti òun mọ̀ ẹ́ ni pé òun ò rójú ọ̀run. mo tún kẹ́kẹ́ rí kímọ̀ kan nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ni mo rántí ó rójú ọ̀run bó ló ṣe fẹ́ rójú ọ̀run tẹ́tí rẹ̀ bá sùn òní wọlé sùn lálẹ́ ní rárá oníjọ́ tóun ti dáyé bóun gbọ́njú báyìí òun jẹ́ èèyàn ó lóun ò sùn rí láì fojú kan sánmọ̀. mo ní sínú igbó lẹ mọ́ sùn ni ọ̀làwà là ń pè é inú igbó ó nílé ìtàwọn ni. ìjọ tá ń ṣe láyé ìrìn àjò yẹn. ó ní òun ò lè sùn báyìí kó wọn mọ̀ rí sánmọ̀ ó lóun wá sùn bí òun ò rí sánmọ̀ ó ní gbígbà tóun ò sí inú ayé ni. mo ní bójú bá wá ń rọ̀ ńkọ́ ó ní bójú bá rọ̀ ó ní yóò dáa
ó ní tí ò bá ní bẹ̀rẹ̀ ni kì í lópin. ó ní àwọn tó máa ń dààmú nínú ayé ni làwọn tí wọ́n máa ń rò pé ní tó dùn táwọn ń jẹ lọ́wọ́ ò ní tán mọ́ àbí ìnira táwọn wà nínú ẹ̀ kò ní dópin jọ kan. ó ní gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nínú pé gbogbo nǹkan tóun ṣe lọ́wọ́ yóò dópin ó ní kò ní dààmú ó ní yóò ní sùúrù fún kinní yẹn kíjì yẹn fi jà tán kó dópin kóun lè mọ lọ ayé òun lọ ni. olójó tí mo sọ yẹn ó ní yóò pa òun yóò dẹ̀ dá òun ó dẹ̀ sùn mo ní lóun máa sùn náà àwọn adẹ̀ tí jọ́ kejì mo ní wáò mo ní tójò yẹn bá wá pọ̀ nǹkan ó ní tójò yẹn bá fi pọ̀ tó fi di pé kò tètè dá ọlẹ́ni tó wà nínú ilé gan tóun náà tilẹ̀kùn mọ́rí olójó yẹn ó lè jáde wá bóun níta gẹ̀ẹ́tẹ̀ òjò tó bá rọ̀ tó di àrọ̀rọ̀ dá omi ọmọ wọlé ó lè wọnú ilé kó di wàhálà kó ṣe ẹni tó wà nínú ilé gangan òun náà padà sákú ònú ilé tí ó sá lọ ta ni. nítorí pé. you don't get that. ó ní tó bá fi di pé ọ̀rọ̀ kò dá yẹn ó ní ẹ tó wà nínú ilé tó ń rò pé òun enjoy nígbà tó ń wá ń ta yẹn ó ní ẹ náà padà sákú ònú ilé tí ó wà bóun níta olójó máa dáná. mo wá abilé rè mú ní kí ló dé tẹ̀yìn náà wá ń pààyàn tó fi di pé wọ́n tí ọmọ bíi ó lóun ò pààyàn. ọlẹ́ni tó ń pa ọlọ́fẹ́ pò náà ni. ó ní lọ́dọ̀ èèyàn ló ti jẹ́sẹ̀ ó ní kì í ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. àlọ́pọ̀lọpọ̀ ńlá apaniwà nílé o apaniwà lòdì ẹ̀wẹ̀ ní báyìí o. mi ò mọ̀ bọ́yá gẹ́ẹ̀tì statement yẹn. ó ní àwọn tó ń pa ó láwọn náà fẹ́ pò náà ni. ó ní lọ́dọ̀ èèyàn ni ló ti jẹ́ ẹ̀ṣẹ̀ ó ní kì í ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wo ọgbọ́n tó wà nínú ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n táwa Yorùbá bá rí àwọn tí mò ń sọ yìí á lọ dẹ̀ ni wọ́n wà ní làákàyè wọn àlọ́pọ̀lọ́. etí Ọlọ́run fi rọ ọpọlọ kì í ṣe èdè. wọ́n bá jẹ́ pé èdè lọ́lọ́run fi rọ ọpọlọ ni Yorùbá ò ní nǹkan kan táwọn gan tún lè ṣe Áfíríkà ò ní nǹkan kan táwọn gan tún lè ṣe èèbó nìkan náà lá dìpẹ́ǹdì lé lórí. tó bá jẹ́ pé èdè lọ́lọ́run fi rọ ọpọlọ ni ọmọ Ìbàdàn ò ní jẹ́ dókítà oníṣẹ́ abẹ tó lọ ṣiṣẹ́ abẹ fún oyún tí ń bẹ nínú ìyá rẹ̀ tó tọ́jú ẹ̀ tán tó sì tún fi ibẹ̀ tó tún dé mọ́ padà l'Amẹ́ríkà tó sì jẹ́ pé ńgbà tóyún yẹn tó ọjọ́ tó yẹ kó bí ìnìyá rẹ̀ tó bí sáyé. àwọn òyìnbó Amẹ́ríkà ló yẹ kán nírú ọpọlọ ń pẹ́ kọjọ́ ọmọ Ìbàdàn.